Hmm. Òótọ́ làwọn bàbá wa sọ, wọ́n ní bọ́ ọkùnrin bá tó lọ́kọ́ àá fún lọ́kọ́, bóbìnrin bá tó ládàá àá fún ládàá ni. Mo wóra mi sàn án, mo rí i pé kí ni tó tún kù téèyàn ní. Owó ń bẹ, ọlá ń bẹ, àlàáfíà wà pẹ̀lú. Mo wo ọ̀tún mo wo òsì, ilé wà, ọlá náà wà. Mo sọ wá kí ló tún kù nú ayé téèyàn bá wáyé tí ò níyàwó, tí ò ní aya lọ́ọ̀dẹ̀dẹ̀, tí ò sí èso Èdùmàrè ńbẹ̀ tí tá à ń pè ní ọmọ. Kò kọjá ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. Bẹ́ẹ̀ náà ni a máa dàbí ìlà tá a fà sórí omi tí ò ní pa. Èmi ò fẹ́ wáyé pé kí n má nípa lórí ilẹ̀ ayé. Eléyìí ló mú mi tí mo fi wò ó nínú gbogbo ọmọge tí ń bẹ ní agbègbè yìí. Ìwọ Ọpẹ́yẹmí ò ní ìfẹ́ mi ìlọ́ba lọ tó sì wù mí láti fi ọ́ ṣaya. Tó bá lè gbà fún mi, mo fi ń dá ẹ lójú pé ìwọ fúnra rẹ ò ní kábàámọ̀ di gbígbà fún mi gẹ́gẹ́ bí aya lọ́dẹ̀dẹ̀ mi. Ó wù mí láti fi ẹ́ ṣaya ni, Ọpẹ́yẹmí. Wo àròyé ọ̀kájọ ìyá Bádálá kò lórí gbogbo nǹkan tó ń sọ títí tó bá mi ní ìsinmi bí ṣe tẹ̀síwájú lórí ẹ̀kọ́ mi ló bá mi. Wo ìbá gbọ́ níyànjú kó máa bá tiẹ̀ lọ tó gbà àkókò pọ̀ gbà mí láàyè láti bọ́ sọ̀rọ̀. Ìyá mi rán mi sí o ti mọ ibi tí mo lọ kó tó kó mi lọ́nà. Tó bá ti lọ́rọ̀ tó fẹ́ sọ bá ibi tí ń ṣe ọ́ ọmọ bá tèmi lọ. Ọpẹ́yẹmí, ṣáájú kó tó lọ ọba mọ́ fi mí sílẹ̀ lọ, torí òwe àwọn àgbà iná ni wọ́n sọ lọ sọ́bọ̀ wọ́n bọ̀ pé èso eléyìí tí orí gbajúmọ̀ tí òun. Ṣé wọn náà gbójú gbóyà ó gbónu àbí? Ẹ pàdé mi àgbà wá búra lórí ètò lálẹ́ òní. Ẹ jájọ pàdé pọ̀ ní ojú òpó TikTok ní déédéé aago 9 alẹ́. Alaalẹ́ ńlá láǹfààní àti máa pàdé. Bí wọ́n bá láyà tó gbangba sùn lọ́yẹ́, ẹ ń bá láyà la pè é. Ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin, ẹ jájọ pàdé, ẹ wá figagbága lórí ètò. Ìwọ lè sọ èdè abínibí rẹ kọ́yọ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ẹ. Ìwọ náà lè sọ èdè abínibí rẹ, ó lè fèdè abínibí rẹ, ó lè fi bọ́mọ yìí sọ̀rọ̀ kó sì gbà.